dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tí ẹ̀ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ṣòfò, ọgbọ èèyàn di àwátì lẹ́yìn tí àwọn afurasí darandaran ṣe ìkọlù sí Òyìnmínì ní ìpínlẹ̀ Benue. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti sùn báyìí o lẹ́yìn tí àwọn afurasí darandaran ṣe ìkọlù tuntun sí ìjọba ìbílẹ̀ Òyìnmínì ìpínlẹ̀ Benue. Ọ̀kan nínú àwọn olùgbé ìlú náà tó bá aṣojú kọ̀ròyìn wa sọ̀rọ̀ sọ pé àwọn agbébọn náà ṣe ìkọlù náà láì fún ẹnikẹ́ni lára tí wọ́n sì sílẹ̀ bọ́bọ́lẹ̀. Ẹni náà sọ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n pa tí ọgbà èèyàn sì ti di àwátì báyìí. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àròsí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.